ṣebí wọ́n ní ìjàkùmọ̀ kí rìn di ọ̀sán ni pẹ́ni tá a béèrè kò kí rìn lóru. má bínú ìyàwó mi ó yẹ kó mọ̀ wípé tí ò bá sí tẹ̀rùn kò yẹ kí yangan gbẹ lágbẹ̀jọ àwọn tí wọ́n máa ń supply ìpàkó fún wa wọ́n lọ double cross mi lọ́dọ̀ àwọn òyìnbó tá a máa ń ta ọjà fún débi wípé àwọn fúnrara wọn náà wọ́n ti ń gbẹ́ èrè fún wọn. How come? Irú nọ́sẹ̀sì wo nìyẹn? àwa wà lórí ẹ̀ títí látàárọ̀ ohun títí ọlọ́run tó bá mi resolve ẹni mo tó kúrò. Ọlọ́run ṣeun. Èmi ti ro nǹkan mi mo ti wà worried látàárọ̀. Ó dẹ̀ mọ̀ pé mi ò fẹ́ bínú sí i. mo bọ̀ sórí àtiwọ́ àtowó jíjẹ yìí ọlọ́mọ ẹ̀ kò ṣe nǹkan ní ìyọnu ìlọsọ̀rọ̀ ẹ̀ ò kì í yé mi ọkàn tó ti fẹ́ tó understand tèmi náà dẹ̀ understand ẹ̀. Mo ti gbọ́ ẹ̀ máa jẹ́ kán lọ gbà ẹ́ mọ́ mi lọ́wọ́. kò sẹ́ni tó ń gbà mí lọ kankan. Wá lọ ṣáwà má lọ dáná fún yín sìn. má lọ sùn.